Ayẹyẹ. Yorùbá bọ̀ wọ́n ní owó ẹ̀yẹ ò sú ní san. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ ayẹyẹ rí láwùjọ ẹ̀dá kárí ayé, pàápàá láàrin ẹ̀yà Yorùbá. Ìdí nìyí tí ó fi jẹ́ pé ṣàṣà ni àwọn ohun ẹ̀yẹ tàbí nǹkan ìdùnnú tí wọn kì í ṣe àpèjẹ ohun àjọyọ̀ fún. Ẹjọ́ wọn yìí àrè nítorí wọ́n ní béégún ẹni bá jóore, orí ẹni á wú. Àwọn ìṣẹ̀lẹ̀ ìwúrí wọ̀nyí tó sábà máa ń ṣẹlẹ̀ nígbésí ayé ẹ̀dá ló ń ṣokùnfà ayẹyẹ ohun àjọyọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Àkàìníye ni àwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ àti ìdùnnú tí ó máa ń ṣẹlẹ̀ láyé àwa ẹ̀dá èèyàn, bíi ká sùn láyọ̀, ká jí láyọ̀, kí á rin ìrìn àjò, kí a sì darí sílé láì farapa. Bí ó ti wù kí ìrìn àjò náà ṣe lè kéré mọ́. Bí oníṣòwò bá ṣòwò èrè rẹpẹtẹ, dandan ni kí inú oníṣòwò bẹ́ẹ̀ dùn dé góńgó ọkàn. Bí ó sì ṣe àgbẹ̀ lórí ire oko bọ̀ọ̀kù lásìkò ìkórè oko, inú rẹ̀ ò ní ṣàìdùn dẹ́ẹ̀mí. Bọ́dẹ apẹrin bá rérè láti gbẹ́bọ̀, kò ní ṣàìké sí tara ilé toko kí wọ́n wá wo ohun òun mú tìgbẹ́bọ̀. Mélòó la fẹ́ kà nínú àwọn àkàìníye ìṣẹ̀lẹ̀ ìwúrí, ayọ̀, ohun ìdùnnú ọlọ́kan òjọ̀kan tí ó máa ń ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá èèyàn kárí ayé pátá. Wọ́n pọ̀ lọ lóríṣiríṣi bí eyín adépèlé. Díẹ̀ nínú àwọn èyí tí a sábà máa ń pe ẹbí, ọ̀rẹ́ àti ará wá bá wa yọ̀ sí, pàápàá láwùjọ Yorùbá nìwọ̀nyí: ayẹyẹ ìkómọjáde, ayẹyẹ ìgbéyàwó, ayẹyẹ ọjọ́ ìbí, ayẹyẹ ìsìnkú arúgbó, ayẹyẹ ìṣílé, ayẹyẹ ìwúyè àti ayẹyẹ àwọn ọdún lóníranran. Ẹ̀yà Yorùbá jẹ́ ẹ̀yà kan tí ó kúndùn ayẹyẹ lọ́pọ̀lọpọ̀. Ó fẹ́rẹ̀ẹ́ lè má sí ẹ̀yà kan tí ó fẹ́ràn ayẹyẹ ohun àjọyọ̀ tó ẹ̀yà yìí nílẹ̀ adúláwọ̀. Èyí fi hàn gbangba pé àwọn èèyàn àti ẹ̀yà aláyọ̀ ni ẹ̀yà Yorùbá jẹ́, ni wọ́n ṣe máa ń pòwe pé owó ẹ̀yẹ ò sú ní san, tọ̀run ni ò sùn. A kú kíkà.